Ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tìmótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ìkẹwàá. Eléyìí tó kà báyìí wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó sì wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Nípasẹ̀